ìjókòó yìí torí àsìkò tí a bá wo àsìkò ní àsìkò rárá a sì gbọ́dọ̀ kírun a gbọ́dọ̀ gbọ́ wà sí àgbègbè tá a ti wáyé kìí ṣe àyíká délé dìde tá a kọ́kọ́ lọ kírun táwa padà wá gbọ́ wà sí orí òsì ààyè ìbáwọn ọmọ olókùú ó tilẹ̀ kú rí náà ìta abẹ́ tí wọ́n mú nínú ìjókòó yìí wọ́n gbọ́dọ̀ mú. Àwọn àbá àti bá mi kí gbogbo ìjókòó ẹgbà ìdí tí wọ́n bá wa kí wa kọ́lọ́ǹkó wa kì í jù bẹ́ẹ̀ lọ. Àwọn ọmọ bàbá wa Adénúgà tí ẹwà ń tẹ́lẹ̀ àti ẹkú ìnáwó ìjẹ kẹ́kẹ́ bàbá yìí dé kọ́lẹ̀ kẹ́dé yìí ohun yìí kẹ́kẹ́ bàbá jù báyìí lọ gbọ́dọ̀ ń tọ́jà bàbá ọgbà bàbá lọ́wọ́ yìí owó yìí o owó yìí o ẹni tó bá ní àkáyè èyí ó kó fàdúrà ni nígbà tí a gbọ́ iye ọjọ́ orí bàbá yìí a rí i pé bàbá náà wà láyé kan tó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé kódà kéèyàn ó tó ń wá ọmọge kan kó dúró ẹ̀ fún bàbá náà ó máa bá ń tẹ́ka fún bàbá mi àwa máa ṣe bẹ́ẹ̀ máa dàgbà kéèyàn bá wà ní 85 tó wà ní 80 a máa fẹ́yàwó kù tọ́kájọmọ olówó wọ́n gbà tó lọ sí mú bàbá yìí lọ lásìkò tí ó wù yí àbẹnitọ́ bá dé wípé ogún bàbá yìí kan bẹ lẹ́nu ẹ̀ pé wò ó kí bàbá yìí tètè sọ jáde rẹ̀ ilẹ̀ tó ní ilé kan tọ́kọ́ ilé alájà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kì í jogún ẹ̀ ọlọ́run ò ṣe yé ní kankan nù wọn ọlọ́run ti ọlá ẹ̀ ó mú bàbá náà lọ kíákíá kọ́ wa tán síbẹ̀ o àbí ọlọ́run lákọ̀ọ́kọ́ gbogbo wa tá a wà ń bí ọlọ́run má ṣe kú bàbá wa lákùúfà. Amina. Àní wá kéré. Amina. Káṣe gbólóhùn inna lillahi wa inna ilayhi raji'un. Káṣe ní ìgbà méje. Bismillahir rahmanir rahim. Inna lillahi wa inna ilayhi raji'un. 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 Salawatullahi min rabbihim wa ulaika humul muhtadun. Kate amina. Amina. Ó ti wá ṣẹlẹ̀ báyìí. Bí bàbá ẹni bá kú tàbí yẹ ẹni ìtẹ́ táyé ti tán ìtẹ́ ti àlèkè àmọ́ ló kù bàbá náà yẹ kọ́ka kíláàsì rẹ̀ jọ tí wọ́n bá fẹ́ lọ pé èèyàn rí ayé wá kíláàsì rẹ̀ jọ lọ́yọ̀ ọ̀kà ẹ bá wo ní Suratul Hajj ní àyà olùkẹ́rin níbi ọlọ́run ọba ti ń ròyìn mọ́tì ẹ lọ fi ṣe àṣàmẹ́ǹtì lé kíláàsì mẹ́jọ ilẹ̀ dáàkà láyé lẹ́dà tí ọba kakáàdì ẹ̀sìn káàbì sọ wípé orílẹ̀ ayé wa bàbá wa ka kíláàsì márùn-ún wọn kà orí ẹlẹ́ẹ̀kẹfà àwọn ìkájá bàtí àtàlátà okùn mẹ́ta tàbí káyọ̀ kúkú méjì àtàbọ̀. Ọlọ́run tó wá sí bẹ́ẹ̀ tá a sì bẹ̀ lọ́hùn kọ́lọ́hùn kọ́ má ṣe lákùnfà. Bẹ́ẹ̀ ni bàbá ọlọ́run kó dá yín lágbà. Lọ́jọ́ ìbútọ́ wà fi pé Al-Qur'an al-Karim ó ní wá kó rabbi irhamhuma. Kàmá ọ̀bà ní sọ̀rọ̀ wọ́n tọ́jú yín lẹ́bi torí rẹ̀ báyìí. Wọ́n tọ́jú yín lẹ́bi tẹ́lẹ̀ ìtẹ́. Ọ̀gbọ́dọ̀ rọ̀bì ẹ̀yin náà gbọ́dọ̀ ta padà. ẹ̀rọ ẹ̀yin ta padà
ó tún dápadà dàlùkìámà ìdápadà dàlùkìámà làbẹ̀ ìṣèlú gbogbo àwọn dára ti torí bàbá wa Adénúgà wá tàbí torí ọmọ wọn tàbí torí ẹbí ó lóun tí mo fẹ́ wí ọba wí o kọ́mọ yàrá ìmọ̀re tọ́ba ní gbólóhùn náà ẹni mi ò ti torí ìjókòó ìwà àwọn ìgbólóhùn náà ìwọ wí kọ́dà kọ́ jẹ́ kìrìsìtẹ́nì ìbádùn àní wí àwa máa ń ta ní kó wí á sì dùn mọ́ ọ gbólóhùn yẹn ibi ìyá ti lọ́ọ̀sì ẹ̀kún yìí kẹ́ bá ti wá ń kírun ẹ̀yin ọmọ bàbá wa Adénúgà ẹ gbọ́dọ̀ ọmọ ṣe mẹ́ta ọ̀sán ẹ̀mẹ́ta mara yín àtúnyí rẹ̀ ẹ bá ti ṣe mẹ́ta ó ṣe déédé gbogbo ìjókòó ìfẹ́ ìkójọ lójoojúmọ́ lọ́wọ́ àwọn alákọ̀ọ́lẹ̀ yìí lójoojúmọ́ ilẹ̀ ń ta tẹ́ǹtì báyìí tẹ́ǹtì àwọn èèyàn tí wọ́n ń jókòó tí wọ́n bá ń ṣàdúrà ó ti máa wà lákọ̀ọ́lẹ̀ nìyẹn ẹ̀mẹ́jọ ọjọ́ òní nìkan tí wàá ní ká fọ̀nà àyín bẹ́ẹ̀ kì í ṣe ká bàbá wọlé wá sí àgbáyé nìkan tó bẹ̀rẹ̀ gbogbo akátẹ́wọ́ abẹ́ dájọ́ fún àwọn ẹbí Adénúgà pé wọ́n ṣe fún bàbá wọn wọ́n ń tọrọ fún bàbá wọn ni pé kọ́lọ́hún kó bá wa kẹ́ bàbá náà kó bá wa kẹ́ bàbá náà kó bá gbọ́n sáré jẹ́nà tó ga jùlọ pé kó wá sọ pé bismillahir rahmanir rahim bismillahir rahmanir rahim rabbana ighfirli wal walidayya walil mu'minina yawma yaqumul hisab rabbana ighfirli wal walidayya وللمؤمنين يوم يقوم الحساب ربنا اغفر لي ولوالدي 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 وللمؤمنين يوم يقوم الحساب آمين متى آمين يا الله. tí ọba wí gbólóhùn yìí ọ sọ nǹkan nù fúrí ara rẹ̀ gangan. Suratu Ibrahim kọ́ ni àyà yẹn wà. Quran chapter 14 verse 45 kọ́. Ẹ bá wọnú Suratu Ibrahim rọ́bà náà yìí bẹ́ẹ̀. Rabbana Ọlọ́run Olúwa Ọlọ́run oríjì mi. Wa liwalidayya Oríjì àwọn òbí mi. wa lil mu'minin. Oríjì mo gba àwọn tó gbà wọ́n Ọlọ́run bọ́ lódodo. Yawma yaqumu Ṣé àmàgálò mi ìtọ́ bá jẹ́jọ́ wọn ní ọlọ́ ẹ̀wọ̀n? Ẹlòmíì ìtọ́ bá jẹ́jọ́ adájọ́ àfi rẹ̀ á ní ìkéde discharge. Àlọ́ àfitẹ́ oríṣiríṣi language ni. Walwalidayya. Ìwọ́n tó wá jókòó ló àdúrà yìí. Ìwọ́n náà ti tọrọ fún ààrẹ. Gbogbo àwọn tá a ṣàdúrà náà. Àwọn ló ṣe kúrò aláàkọ́kọ́ wa. Àáfíkàmá torí àwárí epo sí o. Ibi bàbá yìí lọ àwọn náà lọ́jọ́ kan o. Kúrò aláwọ̀ tá a bá pàdé nínú sàárè ẹja àlùpàmọ́ báńkì. Ọlọ́run bá wa rìsáàbù ẹ̀. Ọlọ́run ti yọ ọ́ yá ní ìsìn. Bismillahir rahmanir rahim. Qul huwa Allahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad. Wa lam yakun lahu kufuwan ahad. Ìjẹ́ tọ́lọ́run ti ta jẹ́ náà láti jẹ́ níparí. Bàbá wa ìmáàmù nínú ìlú yìí. Akin. Tí èèyàn bá ṣoore Òṣogbo rẹ̀
Ṣé ẹ bá dé ṣèkà ó ti wọlé ara ẹ̀? Mọ̀nàbílá sọ̀rọ̀ ha. Ó sì rere. Rán wá ń jóná. Mọ́lẹ́ àṣà. Ọlọ́run ní ká wá mọ ìtumọ̀ bá ti ṣe máa sọ̀rọ̀ sí. Máa lẹ́yìn ha. Bí mo ti jókòó, ẹlẹ́tì sọ́lé nǹkan. Wọ́n máa rọ̀ bùkà. Darí màmá. Bísọ̀lá. Ní òjò ẹ̀rẹ́ sí mọ́. Ilé àbí. Ní òjò ẹ̀rẹ́ ló dé kì í yíra. Máa ń dá àbí mẹ́tì ìbàdàn àwọn àṣírò. Ó là má pàdé níta. Báyìí máa ń wò mí ní wo olóore. Wọ́n máa ń dá òjò ẹ̀rí bẹ́ẹ̀. gbèsè yìí àti. Wallahi alazim. Bàlá yìí za ilà méjìlá. Ẹ wá lẹ́ ẹ sọ́tà wàlá ẹ̀ ti sọ́tà. Láàyò sí là. Nítorí ẹ̀ sọ orí ẹ̀ tán ní pé àníyàn yín dáa. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè yóò ṣoore fún aṣèrè rẹ̀ ọ̀gbàgbé. Oore pẹ́, oore tí mo jẹ mọ́ yín pẹ́. Ṣùgbọ́n ẹ̀yin ọ̀gbàgbé, ẹ̀yin ọ̀gbàgbé. Ọlọ́run bọ̀ ní palẹ̀ agáyé yìí. Àmín. Ọlọ́run ní palẹ̀ agáyé yìí. Àmín. Ìmáàmù kẹ́kẹ́ ẹ̀mọ̀ ni. Ẹ̀kọ́ ó ṣe pàtàkì. Ẹ máa ní wọn báyìí nísìnyí, àbá àlàtọ́lẹ̀ pè wọ́n. He's an accountant. He is an accountant. Kí ló wá kù? Kíkà yìí bàbá yìí màmá kẹ́ ń lé. Ọmọ mi jọ́jà dáadáa ti jọ́mọ̀ lórí báńkà, jọ́mọ̀ lórí economics, jọ́mọ̀ lórí dọ́kítọ̀. Àkàndáàdì ló jókòó yìí. Allahu Akbar. Ìmáàmù mọ́ṣáláṣí sì ni. Láyé Jọ́ǹsì ní àwọn bàbá tó bá ti rìtáyà ń reluwé. Àwọn làábí ìtàkùnwé mọ́ṣáláṣí. Yẹ́wọ̀n pé màá máa yẹ jọ àwọn ọ̀kàwé. Ó ní wọ́n bá pa mọ́ṣáláṣí èédú ni wọ́n lù kọ́ lára ìdùnnà. Tó jẹ́ mọ́ṣáláṣí ọmọ àdọ̀tí láyé Jọ́ǹsì. Nígbà tí wọ́n á dọ́gbọ́n sí pé mọ́ṣáláṣí wá ti ń dọ̀tí jù. Torí èédú sami kọ nílé yẹn. Apa sílẹ̀ márùn kọ́bọ̀ márùn kọ́bọ̀ apa sísì. Ìmáàmù máa ń fi èédú kọ́ náà fi yan ìyá súnà ní mọ́ṣáláṣí. Ìyá súnà ní ó wà lọ wá ẹ̀kọ́ tọ́. Àwọn tó máa pa ilẹ̀ tó wà lọ fi pa ilẹ̀ lẹ̀ mọ́ṣáláṣí ní ìjọ Jímọ̀. Ibi oyè ìyá súnà tí gbogbo wọn jẹ́ ń jẹ́kújẹ láyé ìṣèlú dénú. Ẹ ń bá jẹ́ ìyá súnà sin Ọlọ́run mọ́ṣáláṣí. Nígbà wá ní pé tọ́kì di èédú lọ, àwọn bàbá tí wọ́n rí ìtayà reluwé tọ́lá kásùnbà, àwọn wà jókòó, wọ́n wí ni wọ́n ń lọ mọ́tẹ́lẹ̀, ó sì wọ kọ́pà àdàgbádálé lórí. Ẹ àlàbáradá, ọ̀pọ̀ bàbá bàtà yìí, yóò dàbẹ̀ ní báwọn kàwé díẹ̀, ẹ máa bá wa kọ kiri. Bàbá bàtà yìí wá ń kọ́. Ibi wọn ti gbọ̀gá mẹ́yìn àbá lọ́wọ́ nù. Bàtọ̀dọ̀ ní gbòdìdòdì sọ̀nù. Àwọn wà máa kọ́lẹ̀ tí wọ́n bá lọ sí ẹgbẹ́ ọmọ yóò tá a pa àwọn ní kàtẹ́ fún màmú. Ọ̀rọ̀ ọgọ́rùn-ún ọdún ni tí wọ́n sọ yìí. Ìwé ẹ̀ wà àti àwọn bàbá wa àbà láyé àwọn bàbá wa. Ọlọ́run tó wá ní kí ẹ kàwé kẹ dúró kẹ balance. Ọlọ́run bá láǹdù lọ mọ́ṣọ́ téèkì yín. Amina. Ọlọ́run mọ́ṣọ́ téèkì yín. Amina. Àwọn ìmáàmù pọ̀ láyé. Ọlọ́run ṣe ní ìmáàmù súnà. Àmín. Ọlọ́run jẹ́ ìmọ̀ ìgẹ̀gẹ̀ súnà. Àmín. Ọlọ́run jẹ́ ìmọ̀ lóló súnà. Àmín. Ọlọ́run àti lọ́dọ̀ Ọlọ́run. Sallallahu alaihi fún yín. Ọlọ́run kò ṣe bẹ́ẹ̀ bá wà náà. Àmín. Wọ́n á fi tara tí mo sọ gbogbo ẹ̀yìn àbá. Ìṣàfojú di àsìkò ní àsìkò lọ sọ́ra. Sọ́ra àwọn èèyàn máa wò wá. Laqad kana lakum fi rasulillahi liman kana yarju Allah. Ọmọ òṣè wa, àwa ni a fẹ́ wò. Wọ́n bá ti wò wá, àwa náà gbọ́dọ̀ jẹ́ àríkọ́ṣe rere. Bẹ́ẹ̀ ni, ìjókòó à ń ṣe ìdárúgbò kù. Nínú ẹ̀kọ́, àwọn tí á náà jù, àwọn tẹ́ sanwó wọn ní yunifásitì tí wọ́n ń ṣe kọ́ọ̀sì lọ́wọ́ ní Lagilisi. Gbogbo ó ṣe ìjókòó òkú kọ̀ọ̀kọ̀ ọ̀kọ́jọ́ ọgbọ̀n ṣẹ́jú nínú training ká kódà à ń ṣe assessment wọn lọ́ba yìí tí gbogbo wọn present tàdé kọ́ wọn.
lára kọ́rin ìwọ̀n ẹlòmíì yóò kò tó wá yóò tó bẹ́ẹ̀ sí wa òdo nígbà tí ọba tẹ̀lé ìlànà ẹgbẹ̀gbọ̀ngàn àwọn tí wọ́n ní díẹ̀ jù bẹ́ẹ̀ náà ti lòun a gbọ́dọ̀ jẹ́ kí Islam ká ṣe Ọlọ́run ti fẹ́ Ọlọ́run tó wá gbé yín sílẹ̀ Ọlọ́run bá wa fún yín gbogbo ẹ̀yin àbá Ọlọ́run bá wa tó yín 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 Ọlọ́run ànábi lọ́dọ̀ Ọlọ́run iná tẹ ìnáka iná ṣe fúnra wa iná tẹ ìnáka Ọlọ́run fi kí ànábi Muhammad ní sallallahu alaihi wasallam Ọlọ́run wa wọlá bẹ́ẹ̀ àlàkẹ́rẹ́ kẹsẹ̀ Ọlọ́run kọ́ lójú ẹ̀ tọ́lọ̀ wa àmín Ọlọ́run mẹ́jọ ádámù àmín ọlọ́láhìá ìlọ́wà bisimilahi iná tẹ ìnáka lápapọ̀ látọ̀rí ìmáàmù wa bisimilahi rahman rahim iná àbáyé nàkàlẹ́kọ̀ọ́sà fasalli li rabbika wanhar iná ṣáà àtàwọn àbàdà. níparí ẹ̀yin tí ẹ wá kóna tẹ̀ràn àbá lọ́wọ́ dẹ̀gbọ́n ti àbá Ọlọ́run ní jọ tán lọ́wọ́ yín Ọlọ́run ní jọ tán lọ́wọ́ yín méjì ni àwọn dúpẹ́ èmi gbọ́dọ̀ ṣàdúrà tẹ́lẹ̀ ọ̀kọ̀rọ̀ yín wọ sọ́lẹ̀ àlẹ́ yìí ìṣẹ̀lẹ̀ kàkàkàkà Ọlọ́run wọlé wípé wọ́n á fi ìfẹ́nu kan tó gbà lọ́wọ́ yín wọ́n á sì fi ẹni dúdú kan tó gbà lọ́wọ́ yín ìfẹ́ lẹ́bi sílẹ̀ ìfẹ́ ìmáàmù ànábì lè fẹ́ràn àtọ́lọ́run Ọlọ́run wà lọ́la bẹ́ẹ̀ àlékún dáadáa Ọlọ́run bá ṣe fún yín látòrí áńgá ti ṣe náà nù àwọn ti dábúrò aláàjọ tó pọ̀ látọ̀lá àtúnjọ jímọ̀ tàájúdù ìwọ náà ti mọ iye yẹn ti yé tàájúdù lọ́dọ̀ wa ṣé ẹ̀ 2000 amárájú tàájúdù láti kúrò aláwọ̀ mẹ́ta ẹ̀yọ̀ ká kúrò aláwọ̀ sí ọ̀rọ̀ lọ́dọ̀ lórí àwọn ọ̀rọ̀ àìsàn òkú tọ́lá àwọn ọ̀rọ̀ àìsàn òkú bẹ àwọn tí wọ́n sọ̀rọ̀ àdúrà fún wọn àwọn tó mọ ọ̀rán sí wọn wọ́n lọ sọ ilé lọ́dọ̀ bàbá rẹ̀ wọ́n lọ́dọ̀ bàbá wọn bàbá alágbájá àwọn òwúrọ̀ ọmọ tó ń bí wọ́n fi ìjọba ránṣẹ́ àwọn ọmọ rẹ̀ náà lọ́dọ̀ fún aláàjọ tó báyìí bàbá fún mi jẹ́ ńbẹ́ olùsí olórí ibú làwọn ọmọ wọn ní gbádùn wọn sì ní gbádùn náà àwọn ọmọ rẹ̀ wọ́n máa lọ rí àdúrà òkú ló tún máa bá yìí ló ti nínú ẹ máa sábà yẹn lọ Ọlọ́run wọlé abẹ́ ìwà yìí lọ́jọ́ kẹ́ ìgbàgbọ́ abẹ́ iṣẹ́ ọwọ́ yìí lọ́ra dáadáa bẹ́ẹ̀ fi Ọlọ́run ní kẹ́ máa padà sí àti gbogbo ẹ̀yin tẹ́ náwó náà iná tẹ̀ iná kà lápapọ̀ bismillahir rahmanir rahim iná àbáyé àbàlẹ̀kọ́sá fasalli li rabbika wanhar iná ṣáà àbàlẹ̀ káṣí àmínà mẹ́ta lórí gbogbo dáàbì sí àmínà 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 ya Allah ẹ wàá jọ tòrọ lọ́n ẹjọ́ ń tọrọ Ọlọ́run a gbọ́dọ̀ ṣe rábà náà àdúrà ìjókòó yìí 10 minutes to 2 balọ̀bì kírun ń bá ti ń darí microphone bàbá wa ọ̀tẹ́ ìlànà ìkẹ́kọ̀ọ́ wọn rán wa létí láàrin 20 ìṣẹ́jú sí 25 minutes ká gbọ́ ká máa rí nǹkan ká máa mú lọ lé tọ́lá lómi ọ̀gbọ́n wà sí ló jẹ́ ṣe fi tẹ́kì láyé o ẹlòmíràn mọ ní o wàláhì ìdíje fọ́jẹ́ o ẹni tó mu tíńbà ní ìkọ̀lá ìkọ̀mọ̀ ọkọ̀ ló kó fi ṣe fọ́ ni. ìjọ Friday bàbá àdínní alujaj central mosque àti 70th birthday bàbá náà. alujaj wa ná owó débi rí pé ọ̀rẹ́ mi ọmọ náwó túraká ó náà gbọdọ̀ mọ́ túraká ó ní tí wọ́n bá ń sọ àwọn tó ń mu ọtí láyé tó mọ tí mu nínú àwọn tó mọ tí mu ó ní bàbá ìgbẹ́ kan bẹ́ẹ̀. ó ní lọ́dún tí wá bí ìyẹn tó ń ti yẹn ní bàbá àdínì ọlọ́run èèyàn ń jẹ ẹ̀rí pé ọkùnrin yìí owó àdìgbò wọn lè yára wọn. ó ní láti jọ́nà tó ń ti wá yẹn ní bàbá àdínì ìjọ́nà ló ti mu jí náà. bàbá náà wà lè lọ kò lè má lọ Mọ́kà kò lè má lọ umra lọ́dọọdún. àwọn àkàdé lára àfọ̀dọ́dún yìí tó ti wá ní òun pé 70 èmi ló ń fẹ́ kí n wá ṣàdúrà èmi nìkan kí n kọ́ wà ìjọ Jímọ̀ ní bàbá wa Yáyà Agboola àwọn ní òkè Jímọ̀ ìjọ náà ṣé Ádámù ní kí Jímọ̀ wá ṣe bẹ́ẹ̀ wá sí ni lẹ́nìyẹn gbọ́ ó bá yín jẹ́ wà nílé nìyàn bàbá ó ṣe wá sí fún wa ìfẹ́ ló ní ìdókínrìn ìrìnjọ́ ọ̀dà tẹ́lẹ̀ ibi ìrìn ìbẹ̀rẹ̀ oríire ìlú ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bá gbọ́rọ̀ Ọlọ́run
àwọn àgbọ̀ láàrin 25 minutes kọ́lọ́wọ́ bá kọjá kó ṣe wá láǹfààní bismillah bàbá. Salatu ala nabiyyil karim sallallahu alayhi wa sallam. Akí Ọlọ́run àti àtàrà Ọlọ́run akí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Obìnrin tí máa ń fẹ́ kíkẹ́ ọba bàbá wa kó máa yọ wá lórí dáadáa sallallahu alayhi wa sallam. Àti àtàrà Nabi akí bàbá wa Sheikh Abdullah Gbade Akinbode. Ọlọ́run kó má sábà ṣe dáadáa fún wọn jù báyìí lọ. Kó tàtàrà tí wọ́n mú kí bàbá Fadil al-Khulafa wal-Muqaddamin mú kí wọn púpọ̀. Wọ́n kí gbogbo àwọn afá àtàwà níkàlẹ̀. Bàbá wa ìmáàmù nílùú tàwa ń bẹ̀ yìí. Obìnrin gbogbo àwọn ọmọ olókùú. Obìnrin rẹ̀ á di wa mọ̀tá. Obìnrin rẹ̀ á di wa pépé. Ọlọ́run tó dá ayé dáadáa. Kẹ́ẹ̀kì bàbá wa ṣé ìsáàlì ní ilẹ̀ ìṣẹ́jú kan. Ikú òjijì òní parí. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà pé salamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuhu. Wa alaykum assalam wa rahmatulahi wa barakatuhu. A'udhu billahi minash shaytanir rajim. Wá sí òkú pèmí pẹ́. Bismillahir rahmanir rahim. Minha khalaqnakum wa fiha
الممات ẹni ọmọ àkọ́kọ́ tẹ̀lé yẹn bàbá bí ọmọ ayọ̀ ẹni òdì ẹkú lórí bàbá mi tí wọ́n bá bí ọmọ àkọ́kọ́ tí wọ́n bá bí wọ́n pèrò sí lọ́tọ̀ etí ọ̀tọ̀ wọ́n sì káàmà sí létí òsì bàárẹ̀ lọ́mọ kì í wọ́n sọ̀rọ̀ ẹ̀dà àmọ́ wá wò pé bí wọ́n bá pèrò tí wọ́n sì káàmà ó kúrò ní ọ̀dù. àyà tó wọ́n lọ́rùn. bí wọ́n ti gbé mi dání ní ọ̀kọ́kọ́ tí wọ́n bí wa sáyé tí wọ́n ti gbé ọ̀nà dání níjọ́ ọ̀kọ́kọ́ tí wọ́n bí ọ sáyé tí wọ́n tó oṣù àlejò ọdún tí wọ́n sì káàmà sí létí òsì ẹnì kan tó wà ní kí òun lọ àwọn ẹgbẹ́ tí wọ́n kí òun lọ yọ àbá kò láyé. kò ní kí ẹni tí wọ́n pè sábà rẹ̀ ẹni tí wọ́n pè ń yọ náà àti káàmù tí wọ́n sì ń yọ náà tí wọ́n ò kí ló wọ́n ní. yàtọ̀ bá wà kú òun ní kèrò lọ́wọ́ òsì ní káàmù yọ náà. kí wọ́n pa aláwọ̀ ayé kí ẹ̀ sọ̀rọ̀ hàn rẹ̀ píkà.